ohun tí a mọ̀ rèé nípa ìṣẹ̀lẹ̀ ọkùnrin tó gún ìyàwó rẹ̀ pa tóun náà sì para rẹ̀ lógún. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti kéde pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé ní ilégbèé River Valley Estate tó wà lágbègbè Òjòdú Bẹ́gà, níbi tí a gbọ́ pé ọkùnrin kan tí wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ayọ̀ọ́lá Àyánwálé tó mà ti gún ìyàwó rẹ̀ Gàníyàtì Ayọ̀bámi Àyánwálé pa. bó tilẹ̀ jẹ́ pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ó ti fèsì lórí ìṣẹ̀lẹ̀ náà tẹ́lẹ̀, ìyàlẹ́nu ló sì ń jẹ́ fún ọ̀pọ̀ àwọn tó ń gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. ojúlé 21 àdúgbò Olútáyọ̀ Àlàó nínú ilégbèé River Valley Estate Òjòdú Bẹ́gà ó ní ilé tí tọkọtaya náà ó ní wọ́n máa ń gbé o. níbẹ̀ sì ni ìṣẹ̀lẹ̀ aburú náà òun ló ti wáyé. àkọ́bí àwọn tọkọtaya yìí tó jẹ́ obìnrin ó ní wọ́n pè ní ọmọ ọdún 12, èkejì tó jẹ́ ọkùnrin ó ní wọ́n pè ní ọmọ ọdún 7, nígbà tí àbígbẹ̀yìn wọn tó jẹ́ ọmọ ọdún 3. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ní ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tó kọjá yìí, ìyẹn ọjọ́ 9 oṣù kínní ọdún 2026 ó ní wọ́n bá sọ pé aáwọ̀ mà bẹ́ sílẹ̀ láàrin àwọn ọkọ àti ìyàwó náà tó sì mú kí Àyánwálé mà lu ìyàwó rẹ̀ lálùbami. gẹ́gẹ́ bí àwọn alábàágbé wọn bí wọ́n ṣe ṣàlàyé, gbogbo bí Ayọ̀ọ́lá bó ṣe ń lu ìyàwó rẹ̀ yìí ó ní àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó wà láàrin wọn ó ní wọ́n ń gbìyànjú láti bẹ bàbá wọn ṣùgbọ́n tí kò gbọ́. a mọ̀ gbọ́ pé nígbà tó yá ó ní Àyánwálé ó mọ̀ ló mọ̀ lọ́ fa ọ̀bẹ yọ tó sì fi gún ìyàwó rẹ̀ lọ́nà bíi 5 kó tó di wípé ẹlẹ́mìí má gbà á. ariwo tí àwọn ará agbègbè náà tí wọ́n gbọ́ ó ní wọ́n fi sáré lọ síbẹ̀ láti mọ ohun tó ń ṣẹlẹ̀, tó sì jẹ́ ìyàlẹ́nu nígbà tí wọ́n débẹ̀ tó jẹ́ pé òkú Gàníyàtì ó ní wọ́n bá nínú àgbàrá ẹ̀jẹ̀. ọ̀kan lára àwọn alábàágbé wọn tí kò fẹ́ dárúkọ rẹ̀ ó mà sọ pé kí àwọn ará àdúgbò tó débẹ̀ ó ní Ayọ̀ọ́lá ó mà ló mà ti na pápá bora tí kò sì sẹ́ni tó lè sọ pàtó ibi tó gbà sá lọ. alábàágbé náà ó ní ó mà ṣeé ṣe kí Àyánwálé kó gba ẹ̀yìnkùlé kó fo fẹ́ǹsì sá lọ kí ọwọ́ má bàa tẹ̀ ẹ́. lára àwọn ará agbègbè náà tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ó mà ṣàlàyé pé Gàníyàt kò tí ì kú nígbà tí wọn yóò fi débẹ̀ tí wọ́n sì ló ń béèrè fún omi láti mu, àmọ́ ìgbà tí wọn yóò fi gbé dé ilé ìwòsàn tó wà nítòsí fún ìtọ́jú làwọn dókítà sọ pé òkú mà ni wọ́n mà gbé wá o. àwọn dókítà ní ọ̀bẹ tí Ayọ̀bámi tó fi gún ìyàwó rẹ̀ ó ti gé ìfun rẹ̀, bẹ́ẹ̀ sì ni kò lè mí dáadáa mọ́. èyí ni wọ́n ló sì fà á tó fi jẹ́ pé ikú rẹ̀ rèé ó fi tètè yá. ọ̀gbẹ́ni Philip ó ṣàlàyé síwájú sí pé òtítọ́ ni Àyánwálé ó mà ló mà rán ọ̀kan lára àwọn ọmọ rẹ̀ láti lọ ra oògùn apẹ̀fọn ìyẹn sniper wá, ṣùgbọ́n tí ọmọ náà kò rí i rà. ó ní bóyá oògùn sniper ó ló fẹ́ lò fún ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ kó tó di wípé ó lọ yọ ọ̀bẹ. bákan náà ló sọ pé àwọn kò mọ ìgbà tó padà wá sílé o, nítorí tó sọ pé àwọn kò kófìrí rẹ̀ rárá. ó ní nígbà tí àwọn yóò fi wo inú yàrá àti àyíká wọn, kàyéfì ló mà jẹ́ pé wọn kò rí àpá ẹ̀jẹ̀ kankan nílẹ̀. Philip tún ṣàlàyé pé kó tó di wípé Gàníyàtì kú, àbúrò rẹ̀ òun ló kọ́kọ́ pè láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún un àti pé bó ṣe ń sọ̀rọ̀ náà ìní ẹ̀jẹ̀ ń dà ní ara rẹ̀. bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ níṣẹ́ ló sáré bọ́ síta tó sì jókòó lórí àga tó wà níwájú ilé, kò pe àwọn tó wà nínú ilé fún ìrànlọ́wọ́. àbúrò rẹ̀ ló ń pè lórí fóònù láti sọ ohun tó ṣẹlẹ̀ fún un. ká ní pé ó tètè sọ fún àwọn aráalé ni ó ṣeé ṣe kí wọ́n tètè gbé lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú kó má sì padà já sí ikú o. bóyá ohun tó rò ní wípé kò ní bá ìṣẹ̀lẹ̀ náà lọ ni kò jẹ́ kó sọ fún ará inú ilé rẹ̀, láì mọ̀ pé ohun tó ṣẹlẹ̀ ó kọjá agbára. ohun tó ṣẹlẹ̀ ó kọjá agbára. alábàágbé àwọn lọ́kọláya náà ó mà sọ ìyàlẹ́nu ńlá ó mà ló mà tún jẹ́ fún wọn nígbà tí àwọn bẹ̀rẹ̀ sí ní gbọ́ pé ọkùnrin tó gún ìyàwó rẹ̀ pa ó ti para rẹ̀ sí agbègbè mìíràn. ó ní àwọn kò rí òkú náà láti mọ̀ bóyá òtítọ́ ni. mo kà padà gbọ́ wípé ọkùnrin náà ó ti lọ gba ẹ̀mí ara rẹ̀. n kò mọ ibi tó ti ṣẹlẹ̀, n kò ṣe ìwádìí síwájú o nítorí pé ohun gbogbo rèé ó yí Ọlọ́run ọba. àbúrò obìnrin náà
ó wá lálẹ́ ọjọ́ náà òun ló sì wá ṣètò tó yẹ. Philip ó kádìí ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ nígbà tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí ó jẹ́ kó di mímọ̀ pé ọjọ́ kẹsàn-án oṣù kínní ọdún 2026 ó ní Ayọ̀lá ó mà ló má gbẹ̀mí ara rẹ̀. Babáṣèyí ṣàlàyé pé òtítọ́ ni ìṣẹ̀lẹ̀ náà àti pé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti mọ kúlẹ̀kúlẹ̀ ohun tó ṣokùnfà ikú àwọn méjèèjì. Kọ́lọ́ ọbẹ̀ Elédùmarè dákun dábọ̀ má jẹ́ kí èdì má jẹ́ kó di ẹnu kọ̀ọ̀kan wa o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wí tó wa lákòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o a kú iṣẹ́ látàárọ̀ Ọlọ́run ọba Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o.